Hello. Ẹ̀yin èèyàn mi, kì í máa ṣe kékeré. Wọ́n bá ní àwọn women in diaspora tó wà ní diaspora ní abroad, wọ́n ní àwọn lọ bá first lady US lọ ṣe meeting. Wọ́n níbi tó ti ń ṣe meeting tán lọ́dọ̀ first lady welcome wọn. Òkè ni wọ́n ní pé wọ́tọ̀fẹ́ ìyàwó kábíyèsí tó wá Queen Naomi tó wá ṣe visitation lọ́dọ̀ wọn gbà yẹn. Èyí kan pé ṣé wọ́n ń gbúrò wọ́n ní ó ti lọ bó ti tẹ̀lé ọkọ ẹ̀ lọ sí Nàìjíríà. Ní ìyá Ọlọ́run láìkí woman yẹn pé each time tó bá ti wá ẹ jẹ́ kó wá rí òun pé òun so láìkẹ́ pé bẹ̀tì kan ti ẹ̀ gbọ́ náà. Ó ní òun gbọ́ pé nǹkan tó òun gbọ́ fínnífínní táyà pé wọ́n ní kábíyèsí yẹn fẹ́ yàwó ó fẹ́ pé kì í ṣe òun nìkan ló fẹ́ pé ń gbọ́ ṣé pé lóòótọ́ ni àbí òun nìkan ló fẹ́ tó di pé toró ṣe wedding òun gbọ́ pé ó tún fẹ́ yàwó mi ṣé lẹ́yìn tó ti ṣe kíní ló fẹ́ yàwó àbáwọn tó ti fẹ́ tẹ́lẹ̀ wọ́n ní àwọn pípù yẹn wọ́n wòra yẹn àwọn women diaspora women yẹn tó lọ ṣe meeting lọ́dọ̀ ẹ̀ wọ́n sọ pé báwọn wá wòra pé ẹjẹ́ àsòótọ́ tábà sòótọ́ báwọn ní yẹ̀sí ẹ̀ pé ó níyàwó ní how far báwo ló ṣe máa níyàwó ẹ̀pẹ̀ tó dẹ̀ jẹ́ pé Queen Naomi ló choose láti wed bí wọ́n sọ pé lóòótọ́ yẹn pé wed Naomi ló kọ́kọ́ fẹ́ later ló ṣẹ̀ṣẹ̀ lọ fẹ́ àwọn tó kù pé méje ni gbogbo wọn pé US first lady wá pariwo pé wow pé báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ báwo ló ṣe lọ fẹ́ yàwó púpọ̀ bẹ́ẹ̀ wọ́n ní fún nǹkan pé ó tiẹ̀ ń try láti dispatch wọn kúrò ní ọ̀dọ̀ ẹ̀ pé kò fẹ́ pé ó lóun kò fẹ́ wọn mọ́ pé kò fẹ́ wọn pé bẹ̀ẹ̀ táwọn pípù yẹn yarí ó ní woman yẹn wá béèrè lọ́wọ́ àwọn diaspora women pé báwo ló ṣe wá jẹ́ pé ó fẹ́ dispatch ọ̀ kí ń dé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe tó rà pé there will be commotion bẹ́ẹ̀ yẹn o pé òun ò dẹ̀ fẹ́ nǹkan tó máa fún lady yẹn ní wàhálà o pé òun ò ní fẹ́ nǹkan tó máa fún lady yẹn ní wàhálà pé báwo ló ṣe jẹ́ pé kò sínú kinní ní USA first lady láti máa sọ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ nǹkan kan gbọ́dọ̀ ṣe Naomi yẹn o nǹkan kan gbọ́dọ̀ ṣe pé òun sọ fún yín pé tí nǹkan kan bá ṣe Naomi pé òun gbọ́dọ̀ pé kàn make sure pé that lady wà safe ó wà safe níbẹ̀ yẹn o pé kì í ṣe pé bóyá òun fẹ́ máa gbọ́ wàhálà because that lady kó òun like Naomi òun like kíní kan òun ṣe kíní pé wẹ̀tí kọ́ṣà make sure pé that lady safe ní ààfin yẹn wọ́n ló tàn wọ́n láwọn ti gbọ́ pé anytime tí Naomi bá dé pé kó wá rí òun wọ́n ní bí àwọn women yẹn ṣe wá sọ fún bọ́n ṣe wá pé báwọn ti Nàìjíríà ṣe gbọ́ pé kábíyèsí báyìí ni àwọn lọ sí meeting lọ́dọ̀ first lady US pé ó béèrè Naomi ó ṣe báyìí pé nǹkan tá a sọ fún ni pé a gbọ́dọ̀ parọ́ tá a bá parọ́ tó bá lọ ghetto náà pé àwọn gan ní diaspora yẹn pé wọ́n wọ gà ó pé kò ní àtẹ tó bá lọ gbọ́ tọ́mù bá sọ pé rárá o pé Naomi nìkan ló fẹ́ o pé tí wọ́n bá lọ gbọ́ pé ó máa bá wọn ó máa sanction àwọn ó máa fáyà àwọn at the end of the day wọ́n sọ fún kábíyèsí àníkòbó wọ́n láwọn diaspora women ni àwọn tí ó wà ní kíní wọ́n sọ fún àwọn obìnrin tó wà ní Nàìjíríà àwọn obìnrin Ifẹ̀ pé etí yín mélòó ẹ mọ bẹ́ẹ̀ yẹn ṣe má tètè mú lọ sọ fún kábíyèsí wọ́n mọ bọ́ ṣe fẹ́ tètè dí káwọn obìnrin tó wà láàfin yẹn kán mọwọ́ tó dù wọ́n ní ṣe ni àwọn obìnrin ti Nàìjíríà wọ́n sọ pé hey first lady ọ̀nà first lady tó fi sọ pé ó máa rí sí wọn kó má dàbí pé kán wá lọ ju bọ́ǹbù sí wọ́n ní ṣe lè àríwá ń bà wọ́n pé wọ́n àti first lady ti sọ pé kinní kan ní kó má lọ ju bọ́ǹbù because òun àti ọkọ ẹ̀
tí wọn ò ju kán ju bọ́ǹbù kán máa ju bọ́ǹbù sí ààfin àwọn, kán máa ju bọ́ǹbù sí Ifẹ̀ o, nítorí àwọn olórí tó ń fún Naomi ní wàhálà. Báwọn nìkan làwọn máa lọ lé àwọn olórí yẹn dànù kúrò láàfin kí Naomi nǹkan kan má lọ ṣe Naomi. Pé because first lady US ti kìlọ̀ fún gbogbo wọn pé kán mọ bó ṣe máa protect Naomi. Ìyẹn orí ò gbọdọ̀ fọ́, omi mi kan ò gbọdọ̀ mì. Wọ́n ní nǹkan tí wọ́n sọ fáwọn ni wọ́n ní nǹkan tí wọ́n dẹ̀ máa ṣe ni pé wọ́n máa lọ sọ fún kábíyèsí pé woman yẹn ti send message pé Naomi gbọdọ̀ save, ó gbọdọ̀ wà saved ní ààfin yẹn o, pé àwọn ò lè parọ́. Wọ́n sọ fún kábíyèsí pé àwọn ò lè parọ́ nǹkan tó máa fa ìjìyà fáwọn ní ọjọ́ iwájú o. Ló bá tán o. Ló bá ní àwọn women yẹn fẹ́ lọ sí ààfin kán lọ mọ bó ṣe fẹ́ sọ fún àwọn obìnrin tó wà láàfin pé nǹkan tí first lady US tó sọ fún wọn. Ìgbà tí first lady ti gbọ́ sìn tó bá máa dá sí ọ̀rọ̀ yìí pé ó máa lé ńlẹ̀ o. Kán make sure pé nǹkan kan ò gbọdọ̀ ṣe Naomi, pé ìkìlọ̀ ni pé wọ́n wá kìlọ̀ fún àwọn olórí tó wà láàfin tó ń fún Naomi ní wàhálà. Ǹjẹ́ báwo ni ò ṣe ní rí bẹ́ẹ̀? Ó máa rí bẹ́ẹ̀ náà. Ìyẹn lẹ fi máa mọ̀ pé Naomi international ni. Naomi kì í ṣe èèyàn kékeré mọ́ láàrin ó ti di international láàrin ìlú táwọn olórí tó wà láàfin tó máa fi ìlọ̀kulọ̀ máa lọ, tó máa fi máa ṣe nǹkan tó bá wù wọ́n. Naomi ti ju gbogbo yẹn lọ. Pé so wọ́n fẹ́ kí àwọn women tó wà láàfin tó wà ní ìta kán wá kìlọ̀ fún àwọn women tó wà láàfin kán yé ta félefèle fún Naomi. Torí wọn ò fẹ́ kí wọ́n wá ju bọ́ǹbù sí Ilé Ifẹ̀. Kán wá ju bọ́ǹbù sí Ilé Ifẹ̀ torí first lady wédìwé tó fi like Naomi ó lágbára tó fi béèrè Naomi. Tọ́wọ́n dẹ̀ sọ fún pé kíni kólúkálukú wọ́n fẹ́ lọ kìlọ̀ fún kólúkálukú wọ́n tọwọ́ ọmọ wọn bá ṣọ́ o pẹ̀lú gbogbo félefèle tó ń ṣe fún Naomi gbogbo ìgbà. Wọ́n ní Naomi bó ṣe wà yẹn pé ó kàn jẹ́ obìnrin kan tó wà calm. Ó tún jẹ́ obìnrin kan tó tún jẹ́ pé oníwà tútù, oníwà rẹ̀lẹ̀. Ó máa ń rọ́jú, kò ń sọ̀rọ̀ inú ẹ̀ síta. Pé kán má lọ máa ti Naomi gbọ̀ngbọ̀n kí Naomi má lọ report wọn fún ìyàwó first lady America, ìyàwó Trump. Pé because àwọn ò fẹ́ kí Trump wá ju bọ́ǹbù sí Ilé Ifẹ̀ o nítorí tiyín o, nítorí tẹ̀yin olórí tó wà láàfin tẹ̀ jẹ́ kí Naomi kó mu omi kó gbé kọ́ọ̀pù lẹ̀. Kẹ́ ṣọ́ra pé àwọn sọ pé àwọn fẹ́ lọ bá wọn láàfin. Kán dẹ̀ sọ fún kábíyèsí pé iṣẹ́ báyìí ni USA first lady tó rán wá sí ààfin àti kán sọ fún pé omi mo gbọ́dọ̀ mí Naomi. Pé tí nǹkan kan bá ṣe Naomi, òun ò ní take it lightly. Báwo ni kábíyèsí ṣe máa kóbìnrin jọ síbẹ̀ láti máa disturb Naomi? Bóun rí gbogbo nǹkan tó ń ṣe ní ààfin. Òun fi pé àwọn diaspora women pé wọ́n máa parọ́ àbí wọ́n máa fi bò. Pé nǹkan tí ìbá ṣe fojú wọn rí torí òun gan rí nínú íńtánẹ́ẹ̀tì gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin yẹn. Ló bá tán. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní bá ṣe ń yọ́só là ń yọ́gbọ́ o. Olúkálukú mọ̀ wọn ara ẹ̀ kí Naomi ní torí Naomi ò ń ṣe ọmọdé nínú àwùjọ pàápàá jùlọ ní gbogbo àgbáyé. Wọ́n ti mọ in and out nǹkan tí Naomi wà up to. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n sáré gbé gbogbo ìyẹn wá fún yín. Kẹ́dẹ̀ bá mi share, kẹ́ bá mi like, kẹ́dẹ̀ mi subscribe. Kẹ́dẹ̀ make sure pé ẹ bá mi sí comment section. Ó ga ọ́, ẹ rí pé Naomi ó lẹ́sẹ̀ gan, ó lẹ́nu ń bẹ̀. Kán má fi Naomi ṣeré o torí Naomi Ọlọ́run wà lẹ́yìn ẹ̀dígbé. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Ẹ ṣé tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa. Àmín.